Okay, ó ti wà adoption yẹn. Fún mi ní 8 minutes, màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn. Débísí. Kí ló ṣẹlẹ̀ dáàdì? Ṣé báyìí pé yìí ló mú ìkànjáde pè ní ṣúkúrà àbí kò pè náà? Ẹ wò dáàdì kò tí mo gbọ́. Mo fẹ́ táyé jáde ni kí ló ṣẹlẹ̀? O ò lè lọ. Ẹ jókòó kí ló ṣẹlẹ̀ náà? O bá yẹn lọ́wọ́ èmi ìjẹ́ bàbá rẹ̀. Oh my God. Kó o gbé dúdú kó o gbé pupa kó o Débísí. Kí ló ṣẹlẹ̀? Èmi rẹ̀ á jọ mú nǹkan lẹ̀. Ó bá mi kan nínú. Ẹ tú ọjà dáàdì. Ẹ tú wọ ẹ ti ṣàlàyé fún mi. Èmi ìjẹ́ bàbá rẹ̀. Oh my God. Sọ mi. Kí ló ṣe láti ìgbọ̀n Ó lọ mi kàn. Láti ẹ̀ tú ọ̀nà ẹ̀ tú ẹ̀ kìí ẹ̀ Tó o máa gbé ṣubú wa. Tó o máa gbé ṣubú wa. ẹ̀ kìí ẹ̀ sí ìmọ̀ wọn pọ̀. Máa fi kí bàbá wọn ẹ̀. Bàbá ẹ̀ fẹ́ dojú sí ìṣojú ọmọbìnrin inú wọn tó dọ́dọ̀ ní àìṣèwèrè fún wọn. Débísí. Adójú sí èèyàn ní ó ti mú ẹ̀ máa tẹ́kùn yé mi. Orílù yóò ṣe mí Débísí. Àdúrà kan. Àdúrà kí ni? Náà lè máa ṣe ẹ o. Àdúrà kí lẹ fẹ́ ṣe fún mi? Wo jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ. Kí ni kò lè fẹ́ sọ Mo nísìnyí? máa sọ fún ẹ náà ni. Pé kí ni? Wo Ọlọ́run á dà láàrin èmi àti rẹ. Ọlọ́run á dá kí ni yẹn? Ọlọ́run á dá láàrin èmi àti rẹ o. Ẹ má dà mí dúró jáde. Orílù yóò ṣe. Oníbi tí mo lọ. Èmi ò jẹ́ bàbá rẹ. Ẹ fẹ́ pàpà wẹ̀ Bàbá jẹ́ gbọ́dọ̀ fún bọ́ mi. máa wí ìwà. Ọmọ rẹ̀ ló bá wí gan-an. Ẹ kó ṣe kó ìgbà jáde. Ẹ kò fẹ́ pàpà ó jẹ́ fún mi ni. O ṣe o. Ẹ fún mi bá yẹn sí. Ẹ̀yin mi sáìdì bò ló wá wà lẹ́yìn náà. Okay, ọmọ láti ní jà rè àtàwọn ti nígbà tó jẹ́. Mama, tí wàá fi dáàbì ẹ̀kọ́ lẹ́jọ́ ń jà bẹ́ẹ̀. Ìjà rè ó ti yẹ má dàn án fàjà rè tó mẹ́ta bá nìkan. Èmi bàbá ẹ̀ lolùlé ẹ̀kọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ dájúdájú bó ṣe máa lu bàbá tèmi nìyẹn. Bàbá ẹ̀ wò ni dúró náà tó ń ṣe náà láyé kó lójú Má pe nọ́mbà mi mọ́, má pe nọ́mbà mi mọ́. Ọlá bàrẹ̀ náà. Má pe nọ́mbà mi mọ́ fún mi sílẹ̀. Ìgbọ́n náà àti ẹ̀rẹ̀ ni ilé ìbùkún bàbá ẹ̀ ìpadà gbèrè bàbá ẹ̀ ìpadà fọ́kọ̀ ilé ìbùkún bàbá ẹ̀. Nígbà tí wọ́n ti ṣe gbèrè fún wọn gbé ọkọ̀ tó tẹ̀lé ní jáde o. Ọ̀rọ̀ rí o, ẹ̀yin èèyàn. Ẹ gbọ́, ta ni wèrè?